lẹ́yìn oríṣiríṣi awuyewuye tó ti gba ìgboro lórí ìhàlẹ̀ ààrẹ Donald Trump láti kó àwọn sójà yan àwọn jagunjagun orílẹ̀-èdè Amẹ́ríkà láti kó wọn wọ orílẹ̀-èdè Nàìjíríà láti kojú àwọn afẹ̀míṣòfò àti láti pa wọ́n dànù àti láti tún dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì. Níṣe mà ní gbajúgbajà pásítọ̀ ni tó jẹ́ alákòóso ìjọ tọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé òun ló tóbi ju gbogbo Nàìjíríà, ìyẹn ìjọ The Redeemed Christian Church of God, pásítọ̀ Enoch Adéjàre Adébóyè. Òun là ń sọ nípa bàbá náà. Ó mà ti padà sọ̀rọ̀ lórí bí orílẹ̀-èdè Amẹ́ríkà bó ṣe kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ṣòro láti gbé pàápàá fún àwọn Kìrìsìtẹ́nì, tó sì jẹ́ wípé níṣe ni pásítọ̀ Adébóyè lòun náà ti sọ̀rọ̀ tó sì tú àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ níjọba àti àwọn ìgbésẹ̀ tí òun fúnra ẹ̀ tó ti gbé lórí àwọn ààrẹ tó ti kọjá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé lẹ́yìn tí Donald Trump tó kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fáwọn Kìrìsìtẹ́nì láti gbé, tó sì lérí pé bí Tinubu tí ò bá wá nǹkan ṣe sí òun yóò kó àwọn sójà Amẹ́ríkà wọ orílẹ̀-èdè Nàìjíríà láti pa gbogbo àwọn afẹ̀míṣòfò. Ṣùgbọ́n tíjọba Nàìjíríà tó ti fún un lésì pé àwọn yóò yanjú nǹkan àwọn fún ṣé àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n pa lórílẹ̀-èdè Nàìjíríà. Látìgbà tọ́rọ̀ tí ń jà rìnrìn ló jẹ́ pé ọ̀rọ̀ àwọn pásítọ̀ ńláńlá lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá àwọn bíi pásítọ̀ Enoch Adébóyè, ní làwọn èèyàn retí, nítorí tí wọ́n náà gbàgbọ́ wípé wọ́n bá fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n ṣàtìlẹ́yìn fún Tinubu pé kò sí ìpànìyàn ní Nàìjíríà, kì í ṣe pé Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n pa. Wọ́n rí eléyìí yóò ràn lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀ àwọn alágbára àgbáyé ni wọ́n mọ Adébóyè ni wọ́n sì mọ bàbá náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn adarí ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣá o, nínú ọ̀rọ̀ tí bàbá náà sọ lọ́jọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá lásìkò pàgọ́ ìjọ Rìdíìmù ẹlẹ́ẹ̀kan lóṣù, ìyẹn pásítọ̀ Adébóyè jẹ́ kó di mọ̀ pé òun yóò sọ̀rọ̀ síta lásìkò yìí àti wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ní tóun yóò gba Tinubu lámọ̀ràn ni pé kó tètè lọ múra gírì. Ó ní kó bẹ Donald Trump kó má tíì kó sójà wọ Nàìjíríà. Bàbá Adébóyè ní tó bá ti bẹ Donald Trump kò ní fún 100 ọdún kó má kó sójà wọ Nàìjíríà, tó sì ní lẹ́yìn tí ó bá ti sọ ilé fún Trump tó ti gbà kí Tinubu di gírì láti fẹ̀mí àwọn afẹ̀míṣòfò láti pa gbogbo wọn, tó sì ní kí Tinubu pé gbogbo ọ̀gá ẹ̀ṣọ́ ààbò ológun pé níwọ̀n ìgbà tóun ti fún gbogbo nǹkan tó fẹ́ láàrin 90 ọdún 90 days, wọ́n gbọ́dọ̀ fẹ̀mí gbogbo àwọn afẹ̀míṣòfò ṣòfò, bí bẹ́ẹ̀ kọ́ kán kọ̀wé fipò sílẹ̀. Pásítọ̀ Adébóyè wá tú àṣírí pé ohun táwọn èèyàn mọ̀lé wọ́n máa ń fẹ̀sùn kàn òun pé òun kì í sọ̀rọ̀ lórí bí nǹkan bá ṣe rí Nàìjíríà. Ó ní ká lọ béèrè, ó ní òsíjọba àbí ààrẹ náà tó kọjá tóun kì í fún nímọ̀ràn lábẹ́lẹ̀ pé báyìí ni wọ́n ṣe ṣe, olówó àkùsọ̀ wọn láti gbà. Bẹ́ẹ̀ ló ní kì í ṣe Tinubu ló bẹ̀rẹ̀ ètò ààbò tó mẹ́ẹ̀. Ó ní àwọn ìjọba tó kọjá síwájú ẹ̀ orí wọn ló ti ń wọ́ wá, tó sì ní òun gbàgbọ́, òun sì gbàdúrà pé Tinubu yóò padà rí ọ̀rọ̀ náà, yóò padà rí fi òpin sí ìyún ìpànìyàn àti ìtàjẹ̀sílẹ̀. Ṣùgbọ́n ó tún wá ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kó mọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú iná ti bọ̀rọ̀ ẹ̀sìn tó fi di pé Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí wọn àfẹ́jọ gbé pọ̀ mọ́. Ó ní bá kékeré níṣẹ́ lòun máa ń jẹ sàárì, ìyẹn oúnjẹ táwọn Mùsùlùmí máa ń jíjẹ ní àsìkò àwẹ̀ pẹ̀lú àwọn Mùsùlùmí, kó tó di pé gbogbo ẹ̀ ó di iṣu àtayànyàn.